Oògùn ọ̀wọ̀ tó dájú. Tá bá rí oògùn ọ̀wọ̀ kan tó wà láyé, ó máa tó ni, kò lè jù lọ. Okay? Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́. Wọ́n máa ń pe kíní kan ní òkìtì ọ̀gán. Ṣé ẹ rí òkìtì ọ̀gán yẹn? Ní inú ẹ̀, ó ní nǹkan tó máa ń pè ní olú ọ̀gán. Ìyẹn máa ṣe rúgúdù, kòkòrò ńlá kan máa wà nínú ẹ̀. Mà ṣe o. Nǹkan wà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ká mọyì nǹkan tí a ní. Oògùn tí mo ń júwe fún ẹ yìí kò kí ń ṣiṣẹ́ fọ́dàlẹ̀ o, kò kí ń ṣiṣẹ́ fáṣebí o. Ìwọ tí o bá ṣe báyìí báyìí ló lè lò ó. Tó bá ń ṣèkà tó bá lò kò lè jẹ́ fún ẹ. Tó bá ń ṣèbàjẹ́ kò lè jẹ́ fún ẹ o. Má lò ó, má lọ bẹ̀ o. Oògùn tó dájú ni o, kò sí àbùlà o. Ọdún mẹ́ta ló máa fi máa ṣe o. Iṣẹ́ tí mo fẹ́ júwe fún ẹ yìí o. Iṣẹ́ kékeré tí mo fẹ́ júwe fún ẹ tí bá fẹ́ ṣe fún àwọn ọmọ mi nílùú òyìnbó, àtẹ̀yìn tẹ́ wà ní Nàìjíríà gan. Àwọn ọmọ mi tí mo ti ṣe fún, 1M ni, kò dín 1 kọ́bọ̀. Pé mo fẹ́ bá ẹ ṣe, 1 million naira ni, tí ò dín 1 kọ́bọ̀. Tẹ́ bá ti rí òkìtì ọ̀gán, ẹ máa wá inú òkìtì ọ̀gán títí ẹ máa fi gẹ́tì olú ọ̀gán. Tẹ́ bá ti wá gẹ́tì olú ọ̀gán, ẹ kàn máa lọ ra ọṣẹ Ọ̀yọ́. Olú ọ̀gán yẹn, ẹ wá lọ wá àgbọn. Tó bá jẹ́ wípé ẹyọ kan kẹ́rẹ́ pé ó lómi sínú dáadáa, ẹ wá rẹ olú ọ̀gán yẹn sínú omi àgbọn yẹn, òun fúnra ẹ̀ ló máa wá rọ̀. Òun fúnra ẹ̀ máa yòrò sínú omi àgbọn yẹn. Tó bá ti wá yòrò, ẹ wá pò papọ̀ pẹ̀lú kí ni wọ́n ń pè é? Ẹ wá pò papọ̀ pẹ̀lú ọṣẹ Ọ̀yọ́ yẹn. Tẹ́ bá ti wá pò papọ̀ pẹ̀lú ọṣẹ Ọ̀yọ́ yẹn, ẹ máa pò dáadáa. Ó máa dàbí púpúrú, ó máa dàbí òkèlè. Tó bá ti wá wọra tán, ẹ máa lọ sa sínú oòrùn. Òjò gbọdọ̀ pa o, oòrùn nìkan ni o. Tó oòrùn bá ti pa láti àárọ̀ di alẹ́, tó bá ti wẹ̀ lénìí, ó tún di after 3 years. Ọ̀wọ̀ burúkú ayé àti ọ̀run ni. Tó bá ń gbọ́ oògùn ọ̀wọ̀, àṣírí ọ̀wọ̀ ni mo gbé lé yín lọ́wọ́ yẹn. Tí o bá jẹ́ ẹni ibi, ìwọ náà share ẹ sẹ́lòmíì, ìwọ lè má need ẹ̀. But tó bá mọ̀ pé àṣebí ni, ẹ má lò ó, kò lè jẹ́ fún ẹ o. Oògùn ọ̀wọ̀ ni. Tẹ́ bá dẹ̀ tí ń lò ó, ẹ padà wá kẹ́ wá jábọ̀ fún mi wípé ọba irọ́ ló pa. Ọba òtítọ́ ló sọ. Ẹ gbà. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Àṣírí ìgbani ni mo ń gbé lé yín lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ lófò yẹn. Torí kò sí nǹkan tá a máa mú wá, kò sí nǹkan tá a máa mú lọ. Oore kan tó lè ṣe fún mi ni pé kó share, kó dẹ̀ like. Tá bá rí question tó ní, kó béèrè ní comment section. Olú ọ̀gán, béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. Ẹ lè ríra lọ́dọ̀ eléwé ọmọ òféèkì náà máa gbé lé yín lọ́wọ́. Ìwọ fúnra ẹ wá wọ gbó lọ ni o. Wà lọ wá òkìtì ọ̀gán. Olú inú ẹ̀ la need. Olú tó wà nínú ọ̀gán ẹ̀ ló fẹ́ lò. Iyẹ̀pẹ̀ kòkòrò tó wà nínú ẹ̀ wá yọ́ dànù. Kíní tó wà nínú ẹ̀ gangan, tó bó ṣe mọ rúgúdù nínú yẹn, tó wà nínú olú ọ̀gán gangan ló fẹ́ lò. Kì í ṣe òkìtì ọ̀gán ló fẹ́ bò. Olú ẹ̀ wà nínú òkìtì ọ̀gán. So bó ṣe rí ni ẹ share it fún ẹlòmíì tó bá jẹ́ èèyàn burúkú ni o. Kó dẹ̀ like, kó dẹ̀ comment nǹkan tó bá fẹ́ sọ nípa ẹ̀. Tá bá dẹ̀ rí comment ẹ tó need,
ẹ lè béèrè ní comment section. Tá bá dẹ̀ rí oògùn tí ẹ ń wá tí ẹ ò rí, because àmọye oògùn tí mo ti júwe sí YouTube mi at Ọba Solomon Àgbáyé 1, o lè lọ subscribe síbẹ̀, àwọn nǹkan tí bá drop síbẹ̀ wàá máa rí. Ẹ̀yin fún àǹfààní ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tí gẹ̀ẹ́tì nọ́mbà àwọn awo ìjọmọlúwàbí, nọ́mbà àwọn awo ìjọmọlúwàbí lélẹ́yìí, WhatsApp nọ́mbà wọn lélẹ́yìí. Ẹ máa send voice message tí wọ́n pẹ́ fẹ́ bá Ifá ní gbólóhùn 09118739878. Ìwọ tó bá mọ̀ pé o lè ṣe sùúrù, má lọ sọ́dọ̀ awo ìjọmọlúwàbí o. O máa san 10,000 naira kan tó ṣe consultation fún ẹ. Ire o, Ọba Àgbáyé, mo ní túnṣe tèmi. Nǹkan táwa ń ṣe fáyé lọ́lọ́run fi ń kẹ́ àwa o. A ò kì í ṣe tálákà o. Ọlọ́run ti bùkún fún wa níwọ̀nba. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wà níṣọ̀kan, ẹ má bára yín jà. Ìfẹ́ làkọjá òfin àjà.